ìjà rẹpẹtẹ láàrin olùwòo àti àtaọjà ọ̀ṣọ́gbó. Ọba Rasheed ti fi ìtàn balẹ̀ o. Bó tilẹ̀ jẹ́ pé ohun tí ọ̀pọ̀ ọmọ kóòtù òjíire ń fẹ́ ni bí ìrẹ́pọ̀ ti ṣe máa wà láàrin àwọn ọba aládé nílẹ̀ Yorùbá tí ò ní ẹjọ́ Ọláróyé máa dohun àfìsẹ́yìn tí eégún aláré ń fi aṣọ. Ṣùgbọ́n kàkà kí kinní ọ̀hún ó tán níṣe ló ń túbọ̀ pọ̀ sí i. Oní-ẹjọ́ ọlá ìjà tó ń wáyé láàrin àwọn kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà yìí, kinní ọ̀hún kò ṣàì máa kan àwọn ọmọ Yorùbá lóminú gidigidi o. Ní báyìí ìjà èmi ò jù ọ́ ìwọ kò jù mí ló tún ti bẹ̀rẹ̀ báyìí nípínlẹ̀ Ọ̀ṣun láàrin àtaọjà ìlú Òṣogbo àti Olúwo tilẹ̀ Ìwó. Ṣebí àtaọjà Òṣogbo Ọba Jimoh Ọlánípẹ̀kun ó sọ láìpẹ́ pé tí wọ́n bá ń ka àwọn ọba aláyé ní ìpínlẹ̀ ọ̀hún, ipò kẹrin ni adé àtaọjà wà láàrin àwọn ọba aláyé lọ́ṣùn, àti pé tí wọ́n bá ń to àga àwọn tí àwọn jẹ́ aláṣẹ ìkejì òrìṣà, ipò iwájú lòun wà o. Bẹ́ẹ̀ lòun wà nípò aṣáájú sí Olúwo Ọba Abdulrasheed Àkànbí. Níbi ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún tó ti gorí àpèrè tó wáyé ní Fásitì Ọ̀ṣun, ìyẹn Ọ̀ṣun State University nílùú Òṣogbo, ló ti sọ̀rọ̀ yìí tí kinní ọ̀hún sì ti di ariwo báyìí. Lọ́gán tí ìròyìn yìí ti gba orí afẹ́fẹ́ náà ni amúgbálẹ́gbẹ̀ẹ́ Olúwo lórí ètò ìròyìn Ọ̀gbẹ́ni Ali Ibrahim ti sọ pé inú òun kò dùn sí fídíò tí àtaọjà ṣe yìí nítorí Olúwo kò ní bá ẹnikẹ́ni ṣe fàákájá lórí ipò tí ọba aláyé kan wà lọ́ṣùn. Bẹ́ẹ̀ ló sọ pé ohun tí òun fẹ́ kí àtaọjà Òṣogbo mọ̀ ni pé àyè tí wọ́n bá gbé àga ọba aláyé kan sí kò dúró fún ipò ńlá tí irú ọba bẹ́ẹ̀ dì mú. Ó ní Olúwo kò ní fẹ́ tẹ ojú àwọn èèyàn Òṣogbo mọ́lẹ̀ látàrí ìfẹ́ ńlá tó ní sí púpọ̀ nínú àwọn ọmọ ìlú náà, tí àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin ọba Adékànbí àtàwọn ọmọ Òṣogbo pàtàkì yìí. Aṣíwájú Mùsùlùmí ilẹ̀ Yorùbá Alhaji Túndé Badmus, Alhaji Báyọ̀ Jimoh, Justice Adékúnlé Adéìgbé, Ààrẹ Mùsùlùmí Òṣogbo Alhaji Abdulganiu Adékúnlé, Dr. Ajíbọ́lá Bashiru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olúwo ti sọ pé àwọn èèyàn ńlá tí òun dárúkọ yìí ni kò ní jẹ́ kóun kọlu àtaọjà nítorí òun fẹ́ràn àwọn èèyàn náà. Ọlá wọn sì ni àtaọjà Òṣogbo jẹ́ o. Bí bẹ́ẹ̀ kọ́ níṣe ló kò bá sọ ọ̀rọ̀ ọ̀hún di bí ọmọdé bá kọ iyán àná ni. Níṣe lòun ò bá di àwọn àgbà kan tóun kò bá fi ìtàn balẹ̀ dáadáa, èyí tí yóò ṣàpèjúwe agbára ńlá tí Olúwo ní àti ipò ohun ayé ẹ̀ gan nínú ìtàn. Olúwo ti wá rọ àtaọjà ìwádìí lọ́wọ́ àwọn àgbààgbà nílùú Òṣogbo nípa ìtàn ìlú tó jọba lé lórí àtàwọn ilẹ̀ Yorùbá míì tó yí i ká kí òye ọ̀rọ̀ ọ̀hún lè túbọ̀ yé dáadáa. Ó ní ohun tí gbogbo èèyàn mọ̀ ni wípé ńlá ni ipò Olúwo nílẹ̀ Yorùbá àti pé díẹ̀ báyìí ni àwọn ìlú tàbí ọba aládé tó ní irúfẹ́ àkọsílẹ̀ bẹ́ẹ̀ nípa ipò tó dì mú láwùjọ àwọn ọmọ aládé, nítorí Ìwó kò ṣẹrú sìn lábẹ́ ìlú kankan rí. Ìlú ìṣẹ̀ǹbáyé ni tòun ti adé ẹ̀. Nínú ọ̀rọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ Olúwo náà ni ló ti sọ pé bí ọba aládé márùndínlógójì ni Ìwó dé ládé àti pé ìtàn wà nílẹ̀ bí ìbà dáadáa, ṣùgbọ́n Olúwo yóò ṣẹnu kù náà látàrí àwọn ọmọ Òṣogbo tóun fẹ́ tìjú mọ́ àtaọjà lára. Nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti sọ pé níbi tí Olúwo ti dúró gẹ́gẹ́ bí ọba aládé èyí tó gbadé tiẹ̀ lọ́wọ́ Odùduwà láti ìpìlẹ̀ wá, baálẹ̀ lásán ni wọ́n jẹ lóṣogbo òròkì, àti pé ọdún 1948 gan nípò àtaọjà Òṣogbo tó di ipò ọba aládé tó sì kúrò nípò baálẹ̀. Kábíyèsí Olódù Ọba fi kún pé kò jọ òun lójú pé lásìkò yìí baálẹ̀ tó jẹ lánàá òde òní lè máa ṣe kọ́ńdúkọ́ńdú sí ọba aládé tó ti wà láti ọdún nàmínàlè. Bákan náà ni Olúwo tẹnumọ́ pé àwọn akíkanjú ọmọ Ìwó wọ̀nyí, Balógun wọn Àlí Ìwó, Báṣọ̀run Ògúnmọ́lá, Balógun Ọdẹ́rìnlọ, Ọ̀rọ̀wòsì tí wọ́n jẹ́ ọmọ Ìwó kí wọ́n tó darí síbàdàn gan ni wọ́n gba Òṣogbo kalẹ̀ láyé ogun Fúlàní. Lákòótán, Olúwo ti rọ àtaọjà kó má fi irúfẹ́ ọ̀rọ̀ yìí dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọmọ Ìwó àti Òṣogbo nítorí ohun tó kù díẹ̀ káàtó ni kí Olú-Ìkẹjà máa fi ara ìwé Olówó Èkó Ọba Ridwan Aremu Oṣùọ̀lálé Akíolú. Alore TV, Alore TV, nílé nílò kórè, ẹ máa wò ó.
kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lọ́gbọ́n.